kó yẹ kó orí kó ká. ẹ ká sọ. ẹ ká sọ bọ̀dá tó. àgùsí sà. nípa iṣẹ́ ẹ̀ ó iṣẹ́ ṣẹ́gun yẹn àbí. tọ́mí wá kò gbọ́ràn ni tọ́mí wá ọmọ yìí tuntun bẹ̀rẹ̀ jọ́nà àbọ̀dọ́ kò gbọ́ràn ni àyè ẹ̀sẹ̀ ibi tó tù sí jọ́nà olóorun àti kó mo ké látara ògbọ́ ṣé o dé sùn tó fún yàn lóyún ni báyà yìí fi hàn lóko àjẹwọ́ ó jẹ́wọ́. èyí tó fẹ́ ṣiṣẹ́ fún òun rèé mo sọ fún ẹ. ẹ ká sọ o. ogun fún nìyẹn. lórí sá. pápápá. ó yá fẹ́ ṣiṣẹ́ ṣẹ́gun fún yín. olùbùkún. Lord Jesus. olúwa ọba mímọ́ Ísírẹ́lì. tọ́mí wá olùbùkún ẹni bẹ́ẹ̀ ṣiṣẹ́ ṣẹ́gun kọ́ olùbùkún. Lord Jesus. ẹ má fi sóhun yẹn ní àwọn ìgbàgbé. what's wrong with you kí ló ṣe náà kí ló wà lọ́kọ̀ ẹ̀ tó ń rò ọmọ ìjọ mímọ́ ogun ṣe olùbùkún fún iṣẹ́ ṣẹ́gun má jẹ́ tí pẹ̀lú ẹ o má jẹ́ tí ń jẹ fún ẹ o. ẹ má bínú tí ṣe gbọ́ láti ètò má bínú. àánú rẹ̀ bá baláwa. kí ló dé. yẹ ló bùkún fún ẹyẹ ìwò lọ́wọ́ àbùkún. kí ló dé kí ló kọ̀. mo ti sọ fún ẹ kí ló dé náà. Hello. bàbá ẹ ọkùnrin ẹ̀sìn church bẹ́ẹ̀ fún mi wọ́n sẹ̀sìn onílẹ̀ ọkùnrin ẹ̀sìn bẹ́ẹ̀ ṣọ́nù gbọ́dọ̀. àwọn òsì mi kó tó dé bá wọn ọkùnrin tàbí sọ̀rọ̀ kò yẹ máa ṣiṣẹ́ mọ́ wọn fẹ́ máa dánú rò kò yé mi mọ́ ẹ má bínú ṣẹgbọ́ ẹ má bínú ṣé ẹ bínú ẹ má bínú ogun ayé yín ó ti wọlé pátápátá ogun ayé kò ní gbérí mọ́ ó yá ẹ díjú mọ̀mọ́ bí wẹ́rẹ́ olúwa mọ̀mọ́ bí wẹ́rẹ́ olúwa lọ́jọ́ yìí ní kí n bẹ̀ kó mi máa pọ̀jù kẹ́jẹ́ máa pọ̀jù ẹ díjú yín kó máa ṣàlàyé tó mọ̀mọ́ bí wẹ́rẹ́ olúwa ọmọ bí wẹ́rẹ́ olúwa lọ́jọ́ yìí ní kí n bẹ̀ bí wẹ́rẹ́ olúwa kí ló dé ìṣẹ́gun náà kò ṣó ń sinmi mọ́kànlá.